eégún ni wọ́n ń bọ nílé àwọn Ọ̀jẹ̀túndé kí ni wọ́n ń bọ nílé àwọn Ọ̀pádọ̀tún. Awíkòkó dé àkàndá ọ̀rọ̀ ìmọ̀ àṣà èdè ìjìnlẹ̀ ọ̀rọ̀ káwọn ayé fẹ́ kọ́ olóhùn ló lóhùn àkọsálẹ̀ lónìí ọ̀hún ẹ̀jẹ̀ àsọ fúnra wa. Onídèmọdé para eré ìdárayá Yorùbá ọ̀tá tó máa yọ̀ kó wà tá òpè tí ó máa yọ̀ sún sẹ́yìn Onídèmọdé para Onídèmọdé sẹ́yìn gbọ́ Yorùbá ó yàtọ̀ ẹ má gbọ́ Yorùbá kí wọ́n ní túmọ̀ ìbéèrè yìí ó yá ẹ pé kẹ́jẹ mú òwe lóríṣiríṣi ṣe lè túmọ̀ òwe ní Yorùbá heritage ó jẹ́ pé àṣà ni wọn ò gbọ́dọ̀ parun ni wọn á gbọ́ tán ìtàn àgbọ́kọ́gbọ̀n lẹ̀ Yorùbá Awíkòkó dé Onídèmọdé ìbéèrè àti ìdáhùn lórí gbogbo tó rọ̀ mọ́ àṣà Yorùbá pátápátá adísílẹ̀ tókò gbogbo ọmọ tó sọ lẹ́nu ló ṣàpòyà ẹ̀mọ́ tó ṣòkòrò ó dára ebi ká má gbàgbé àṣà Yorùbá Awíkòkó láìwọ̀lá àdìsá láyé àdìsí mo bá wá sí Awíkòkó Onídèmọdé Onídèmọdé. ẹ lẹ́lẹ́ alára o ìjì ọ̀sá ọmọ amúrin kàndọ́gbọ̀n agogo mo tún kí nílé ajé rọmọ ògbójúkọ̀rọ̀ jàjálẹ̀ gbogbo ọmọ Yorùbá kú tó jíire bí nílé lóko lódò lẹ́yìn òde àánú Olódùmarè ní fi wá sílẹ̀ wọn láti dààmú bíi tí òkò kiri mọ kò ní jẹ́ ìpín wa Onídèmọdé náà lè tó tá a tún bọ́ sórí ẹ̀ ẹ ti mọ̀ agara ò ní dọ́lọ́run ọba agara ò ní dá yín bẹ́ẹ̀ ni ò ní dá wa náà èdè àti àṣà Yorùbá ó ṣe pàtàkì pọ̀ ó múmú láyà tiwa àfẹ́ kó parun kó sì wọ́ mi ẹjá jọ gbìyànjú láti gbé èdè àti àṣà Yorùbá lárugẹ ṣé gbàgbé ọmọ ọba dé oyè abẹ́fẹ́ náà ló kọ́ mi gbogbo yín mọ̀ mí sí Àkàndá ọ̀rọ̀ Awíkòkó Àjàó àrò Awíkòkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe kẹ́ni mi ò máa dúró fọ́ tilé gbẹ̀ngbẹ̀ng lórí ètò yìí Onídèmọdé ẹ mọ̀ wípé ẹyẹ kì í fapá kan fò ìbàdí kan ò lè jòkó lẹ́ni kó dán mọ́ra dáadáa a máa ń ní àlejò lọ́lọ́kan òjọ̀kan lóríṣiríṣi àwọn èèkàn láàrin ìlú àwọn òjìmì nínú èdè àti àṣà Yorùbá àti àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ìran wọn tí wọ́n sì nífẹ̀ẹ́ èdè àti àṣà wọn náà là ń gbé wá lónìí kọ́tẹ́tì bẹ́ẹ̀ ni ọ̀wọ́ àlejò ń bẹ lórí ètò yìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe tiwa a kì í gbẹnu ọlọ́kùnrin mú ogun ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta àlejò mi ẹ bá mi kí àwọn èèyàn wa kẹ́ ẹ sì dárúkọ yín. A kí àwọn èèyàn tó ń wò wá nílé lórí ètò Onídèmọdé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ o àṣẹ etí tẹ fi ń gbọ́ wá ò ní dí o àṣẹ agara ò ní dá yín o àṣẹ. orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Martins Olúrẹ̀mí Adémọ́lá. ẹ káàbọ̀ sórí ètò. ẹ kúṣẹ́ atọ́kùn. ìdálò níṣèlú eégún ní gbowó òde ibì kan ó ní àwọn ìlànà tá a fi ń ṣètò yìí ìbéèrè 15 ló wà lápapọ̀ ṣùgbọ́n a pín 15 yẹn sí ìpele 3 ìpele àkọ́kọ́ ìbéèrè 5 ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbà béèrè kan ẹ̀bùn owó ẹgbẹ̀rún mẹ́wàá náírà ńlọ wà fún ìdáhùn ìbéèrè kọ̀ọ̀kan tẹ́ bá gba 5 ó máa jẹ́ ẹ̀bùn owó $50 ìpele kejì lówó yẹn tún sókè díẹ̀ tó jẹ́ pé ìdáhùn sí ìbéèrè kan $20 ni bẹ́ẹ̀ bá gba 5 tí mẹ́mbẹ̀ $180. ìpele kẹta owó tiẹ̀ náà tún gbẹnu sókè díẹ̀ ẹ̀bùn owó $30 ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá gba 5 ó ti di ẹ̀bùn owó $50 àpapọ̀ gbogbo ẹ̀ ní ó jẹ́ $100 eré làǹfọ̀mọ́ ayò ṣe ẹ̀yin ó kẹ́kọ̀ọ́ àwa ó kẹ́kọ̀ọ́ àwọn ará ilé náà kẹ́kọ̀ọ́ lórí ètò yìí ká bẹ̀rẹ̀ àbí ká sàwẹ́wà díẹ̀. ká bẹ̀rẹ̀. adébí okomọ́rù àgbà ọ̀lẹ́ni ìbéèrè àkọ́kọ́ lórí ìpín yìí Ọ̀ọ̀ni ní orúkọ oyè ọba Ilé-Ifẹ̀ kí lórúkọ oyè ọba ìlú Ìlaró.
ìlú Ìlaró Olú ni Olú ti Ìlaró. Olú ti Ìlaró. Ìlú wo ni àbí ká sọ pé ìpínlẹ̀ wo ni Ìlaró gan wà? Ìpínlẹ̀ Ògùn. Ìpínlẹ̀ Ògùn ló wà. Bẹ́ẹ̀ni. Lára àwọn Yewa. Bẹ́ẹ̀ni. Kódà olùkópa wa gba ìbéèrè àkọ́kọ́ yìí. Ìbéèrè kejì. Kí lorúkọ gómìnà ìpínlẹ̀ Ondo? Gómìnà ìpínlẹ̀ Ondo Lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni. Gómìnà Lucky Orímisàn Ayédatiwa. Ó kọ ẹ ti pé lójú yín báwọn. Gómìnà ọlọ́lá jùlọ Lucky Orímisàn Ayédatiwa. Orúkọ tí gómìnà ìpínlẹ̀ Ondo tí mo mọ̀ tó ń jẹ́ nìyẹn. Orúkọ tẹ́yìn mọ̀ bó ń jẹ́ àbórúkọ ẹ̀ gangan. Orúkọ ẹ̀ gangan tí ó ń jẹ́ tí àwọn bóyá ìwé ìròyìn fẹ́ gbé. Tí wọ́n bá fẹ́ gbé máa ṣe máa ń pè é. Àbí wọ́n fẹ́ kọ sínú nǹkan Lucky Orímisàn Ayédatiwa. Èyí náà sì gbàgbọ́ pé n tó níròyìn bá ti kọ òótọ́ ni. Lágbára Ọlọ́run. Tí n bá wa sọ fún yín pé ẹ jáwó dáhùn wá a jẹ́ pé Ẹ̀gbá Orímisàn Lucky Ayédatiwa ẹ mọ̀ múra wá gan lóòótọ́. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Ó dà ìbéèrè kẹta. Ẹ̀ka ìjọba mélòó ń ló wà ní Nàìjíríà? Ẹ dákọ mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ̀ka ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà: ìjọba ìbílẹ̀, ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀. Ó jẹ́ ẹ̀ka ìjọba mẹ́ta tí a ní lórílẹ̀‐èdè Nàìjíríà: ìjọba ìbílẹ̀, ti ìpínlẹ̀ àti ti ìjọba àpapọ̀. Tàbá wa rí ẹ̀ka ìjọba míì tó tún wà tẹ́yìn ọmọ nǹkan. Tó jẹ́ ẹ̀ka ìjọba tí a ti ń ṣe ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣé mọ̀ pé ẹ̀ka ìjọba ìbílẹ̀ láti ní àwọn alága tí wọ́n jẹ́ olùdarí bóyá tí a dìbò yàn tàbí tí a yàn síbẹ̀. Tìjọba ìpínlẹ̀ ni a ti rí gómìnà tó ṣe olùdarí. Tìjọba àpapọ̀ láti ní ààrẹ. Kò tún sí ẹ̀ka ìjọba mìíràn mọ́ lẹ́yìn mẹ́ta yìí àyàfi tó bá jẹ́ tá bá fẹ́ wo ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àti ti aṣòfin. Ṣùgbọ́n tó bá pẹ́ ẹ̀ka ìjọba ìbílẹ̀ mẹ́ta la ní lórílẹ̀‐èdè Nàìjíríà. Mẹ́ta la ní. Ajẹ́gbẹ̀gbà ìbílẹ̀, ìpínlẹ̀ àti àpapọ̀. Ẹ ṣe àtọkùn. Ọ̀dà ìbéèrè tọ́kẹ́ ní abala tá a wà yìí. Ẹ parí òwe yìí. Àgbàlagbà tí ò kẹ̀hún sọ̀rọ̀. Àwọn bàbá wa ní yóò kẹtọ sáré. Bàbá lo òwe ọ̀hún kí ni ó túmọ̀ sí? Pé níwòye tèmi pé àgbàlagbà tó rí nǹkan bóyá tí àwọn ọmọ kéékèèké ń ṣe tàbí àwọn èèyàn ń ṣe láwùjọ tó yẹ kó pariwo tàbí kó pè wọ́n ṣàkíyèsí ṣùgbọ́n tí ò ṣe, tí wàhálà rẹ̀ bá dé yóò fara gbáǹbẹ̀. Ó fẹ́ jọmọ́ òwe Yorùbá mi tó sọ wípé táralé ẹni bá ń jẹ kòkòrò tí ọ̀dà táàwé fún rùn hẹ́rẹ́rẹ́ ò ní jẹ́ sùn lóru. Ọ̀dà ìdáhùn wàdà. Ìbéèrè karùn-ún. Kẹ́ni òkú ẹ̀kọ́ túmọ̀ sí? Òkú ẹ̀kọ́. Òkú ẹ̀kọ́. Òkú ẹ̀kọ́. Bí Yorùbá bá lókú ẹ̀kọ́. Òkú ẹ̀kọ́ túmọ̀ sí òkú àgbàlagbà. Òkú tó jẹ́ pé tó bá kú ká máa ṣe àwẹ̀jẹwẹ̀mu torí pé irú ẹni bẹ́ẹ̀ ti dàgbà, ó ti fọwọ́ pawú, ó ti tó ẹni tí tọ́lọ́run bá pè sọ́dọ̀. Tẹ́ pé lójú Yorùbá a gbàgbọ́ wípé ó ti tó àsìkò kí ló bẹ́ẹ̀ kó lọ sinmi. Kì í ṣe òkú tó jẹ́ pé òkú ìbànújẹ́. Òkú àgbàlagbà ni, àgbàlagbà gidi tó ti dàgbà tó yẹ kó ti lọ síbi tágbà rẹ̀. Ìyẹn túmọ̀ sí pé báwọn ọmọ olóòkú bá ń dárò ẹgbẹ́ ẹ lọ wábi jókòó sí aró owó ni kẹ́ ẹ máa dá tàbá aró owó lẹ̀ ń dá èyí tí wọn ò tí ì dàgbà tó láti lọ ni. Òkú wo la wá ń pè lókú ọ̀fọ̀? Òkú ọ̀fọ̀ ni òkú mọ̀jẹ̀sín, ẹni tí ò tí ì yẹ kó kú
bóyá yálà bóyá ó ṣàìsàn tó kú lójijì, bóyá ìjàmbá kan ṣẹlẹ̀, ìbá ṣe ìjàmbá mọ́tò tàbí ìjàmbá oríṣiríṣi, ẹni tí ààrò kan kú sí tó kàn déédéé àjálù yẹn kàn déédéé dé lójijì, olùkọ́ ọ̀fọ̀. Akínní ẹ káàbọ̀ á sẹ́mi mu ẹja rí dáhùn wa òkú àgbàlagbà ni á sẹ́mi mu á padà wá ṣùgbọ́n kó tó di pé a lọ fún ìsẹ́mi mu ẹ jẹ́ kí n máa sọ fún gbogbo ẹ̀yin aráalé ẹ̀yin náà láǹfààní láti wá kópa lórí ètò Onídèmọdè fún ìgbélárugẹ èdè àti àṣà Yorùbá náà ni eré làǹfọ̀ọ́mọ ayò ṣe àbátìjà wa tẹ́ bá wá fẹ́ kópa ẹ lọ sí ìtàkùn àgbáyé wa www.onidemodegameshow.com www.onidemodegameshow.com tàbí kẹ́ kàn sí mi lórí ìtàkùn WhatsApp pẹ̀lú òǹkẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ yìí ẹ bá wà lókè òkun ẹ tẹ àmì àròpọ̀ síwájú ẹ fèjì sí ẹ̀ta ẹ̀rin ẹ̀sán òdo ẹ̀rin ẹ̀jọ àrún ọ̀kan ẹ̀sán ẹ̀ta ẹ̀fà ẹ̀fì-èjì kẹfì kan rẹ̀ ẹja sẹ́mi mu mo ń padà bọ̀ Onídèmọdè lẹ́tọ̀ ètò l'Onídèmọdè ẹ kú kalẹ̀. àṣà ń wá ní èdè ń wá ní kó má gbọ́dọ̀ parun. ẹ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ lórí ètò yóò ọ̀rọ̀ àgbọ̀ṣe òwe àṣàyàn ọ̀rọ̀ ń kọ́nà bẹ́ẹ̀ bá ṣe gbàdá wá lẹ́hùn má jẹ́ ẹ̀bùn òun lọ. ó yá Onídèmọdè tálákọ́ni tó lè gbẹ̀bùn wá bó bá láyà kó wá o. ẹ káàbọ̀ padà àlejò wa ń bẹ lórí àpèrè ìmọ̀ àwọn ò tẹ́ ẹ lọ ìpele àkọ́kọ́ la ṣe kọjá ìpele kejì lélẹ́yìí ìbéèrè 5 ní bẹ ní ìpele kejì yìí ẹ ti ṣe tán ọ̀dà ìbéèrè àkọ́kọ́ nípele yìí kẹ́ni Yorùbá ń pe ẹni tí ò níyà àti bàbá mọ́. ẹni tí ò níyà àti bàbá mọ́ Yorùbá ń ní ọmọ òrukàn. ọmọ òrukàn ni Yorùbá ń pè. nítorí pé kò níyà àti bàbá mọ́ ló fi dọ́mọ òrukàn. kò níyà kò ní bàbá ọmọ òrukàn ni. àlejò wa ní ọmọ òrukàn ni wọ́n ń pe ẹni tí ò níyà tí ò ní bàbá ṣé bẹ́ẹ̀ ni ọmọ òrukàn ni o gbogbo wa lẹ́wọ̀n gbà lọ́nbí lónìí. ọba ti bá fẹ́ Ọlọ́run. ẹ̀dà ìbéèrè kejì nípele yìí kẹ́ni 303 ní òǹkà Yorùbá ẹ gbọ́dọ̀ mọ̀mọ́. 300. ẹjá pé ló ń kà gan bá a ṣe ń kà á. 300. ẹ jẹ́ ó dánmọ́rán díẹ̀ sí. 300. kọ́ dánmọ́rán díẹ̀ sí. 300 300 tàbí 300. ń ṣe pé ọkàn wù mí láti máa lọ ń lọ fún tàbí bọ́yẹ̀ ẹ̀ mọ̀ ń tẹ̀ ń sọ tàbí bọ́yẹ̀ ẹ̀ gbá mo kàn fẹ́ kẹ́ ẹ pé léde Yorùbá gan-an gbogbo eléyìí tẹ́ ẹ pé náà èdè Yorùbá ni o kẹ́ ẹ pé ní pé òǹkà 300 tí mo fẹ́ kẹ́ ẹ pé náà 300 ní 100 ṣùgbọ́n ẹgbàá náà. ẹ ṣe àtọkùn. ìbéèrè kẹta nílànà yìí kí lorúkọ olóyè tán máa ń sin mọ́ ọba láyé àtijọ́. olóyè tí wọ́n ń sin mọ́ ọba láyé àtijọ́ Abọ́bakú. Abọ́bakú. ń ṣe bí láwọn ibì kan wọ́n á máa pè wọ́n ní ìrẹ́lẹ̀. Abọ́bakú lèmi mọ̀ sí ṣé mọ̀ pé ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ó kọ ìwé kan mi mọ̀ bóyá mo lè sọ gẹ̀ẹ́sì rẹ̀ gẹ̀ẹ́sì ìwé yẹn. kí ni gẹ̀ẹ́sì kí ni èdè Yorùbá ẹ̀ túmọ̀ sí. ọba àtẹlẹsìn ọba. ọba àtẹlẹsìn ọba. ní Yorùbá ẹ̀ tí nínú ìtàn yẹn òun ló bí òwe kan tí Yorùbá máa ń parí pé ẹni tó yìnbó bá fẹ́ràn ní tìmọ́lé àwọn nígbà tí ọba kú tí ẹni tó jẹ oyè Abọ́bakú tí wọ́n fẹ́ pa láti ṣe mọ́ ọba nínú ìtàn yẹn àwọn òyìnbó ajẹ́lẹ̀ wọ́n tìmọ́lé torí pé wọ́n fẹ́ jẹ́ kí wọ́n pa mọ́ba wọ́n sì fẹ́ da orí ìtàn Yorùbá kodò.
so abọ́bakú ni. lójú òye tèmi kì í ṣe pé wọ́n fẹ́ dorí ìtàn Yorùbá kodò wọ́n fẹ́ mú ìpààyàn wọ́n fẹ́ mú kúrò nínú àṣà wa ni torí pé ẹni tó bá kú ńlọ ẹ̀kọ́ mọ́ bá tiẹ̀ lọ kò yẹ kẹ́ni tó kú ó tún mẹ́ni tí ò tí ì ṣetán láti kú lọ. ìdáhùn wàdà abọ́bakú náà ni tí wọ́n bá ní ṣe ẹkúṣẹ́. ìbéèrè kẹrin nílànà yìí ta ni Yorùbá gbàgbọ́ jẹ́ alákòóso ẹbu. alákòóso ẹbu. àwọn ẹbu mélòó gan lẹ mọ̀. mo mọ ẹbu fọ́pò tí wọ́n bá tó fẹ́ nílànà Yorùbá tán bá fẹ́ fúnyàn ní bóyá oògùn láti lọ́nà tó kí wọ́n fún ní ẹbu mo tún mọ ẹbu tó oògùn náà ẹbu méjì tí mo mọ̀ nìyẹn. ẹbu tí fọ́pò ohun ẹkù là á pè é àìpè lẹ́bu ẹbu ni àmọ́ pé ibi tí wọ́n ti ń ṣe ọṣẹ lẹ́bu ìpínlẹ̀ Yorùbá lọ́ṣẹ tá à ń ṣe fúnra lára wa tá a máa ń fi irú ṣe ẹbu ọṣẹ ẹbu apẹ lẹ́yìn ẹbu náà wọ́n máa ń ṣe àdìmẹ̀ aláró náà ẹbu náà wọ́n máa ń pè tọ̀dọ̀ wọn náà tàwa làwa gbàgbọ́ jẹ́ alákòóso lẹ́bu. ó pàkàsọ. bóyá kẹ́ ẹ sún mi síwájú díẹ̀ sí. kí n sún síwájú wọ́n máa ń sọ wípé tá a bá fẹ́ kí kíni tá a kí aláró. ìkíni tá a kí aláró. ààrẹ pọ́n o ààrẹ dú o ààrẹ yẹ o kí ni dáhùn wọ́n ní ìyámọ̀pọ̀ á gbé ọ o ìyámọ̀pọ̀ á gbé ọ ìyámọ̀pọ̀ ńlá gbà gẹ́gẹ́ bí alákòóso ẹbu. èmi náà tó ti kẹ́kọ̀ọ́ sí lónìí báyìí. náà ló jẹ́ kí n sọ wípé ẹ̀yin ọ̀kẹ́kọ̀ọ́ àwọ̀ ọ̀kẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n wà nílé náà ọ̀kẹ́kọ̀ọ́ nínú mẹ́rin ẹ̀ ṣe ẹyọ kan. ìbéèrè karùn-ún nípele yìí ẹ parí òwe yìí àgùntàn orí jẹ léèpo òṣùrú. àgùntàn orí jẹ léèpo òṣùrú ó pàkàsọ. eléyìí náà pàkàsọ. ó pàkàsọ. kálẹ̀ fẹ́ gbìyànjú ẹ̀ níbo lọkàn yín lọ àbí ọkàn yín ò tiẹ̀ gbé lọ síbi kankan ẹ̀ tiẹ̀ gbọ́ rí. ìgbọ́rí. ẹ̀ gbọ́ rí àgùntàn orí jẹ léèpo òṣùrú òṣù wa pàkàsọ o. ìdáhùn wa dà. ìdáhùn wa ni bí ti ń bọ́ sílẹ̀ ní kákò. bí ti ń bọ́ sílẹ̀ ní kákò tẹ bá hó ìṣúrú nísìnyí bí èpo ẹ̀ ṣe ń bọ́lẹ̀ ní ó ti mọ kákò. mo tún ti kẹ́kọ̀ọ́ kò ní í ṣe fẹ́ ẹnu gbé fẹ́ràn ni ò jẹ́ káwọn ìran kan lè mọ jẹ èpo ìṣúrú. ẹ ṣe àtọkùn. ó dàbí ẹni pé a ti parí abala ilé náà nínú abala yìí ẹgbàá mẹ́ta nù márùn-ún ẹ gbìyànjú gan o abala àkọ́kọ́ ẹgbàá márùn-ún ẹlẹ́ẹ̀kejì ẹgbàá mẹ́ta nù márùn-ún ọkùnrin ni a sẹ́mi mu kó tó di pé a padà wá fún abala tó kẹ́yìn bá a ṣe ń sẹ́mi mu òun náà ni mò ń gbìyànjú àti sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè àti àṣà Yorùbá pé ẹ láǹfààní láti kún wa lọ́wọ́ lórí ètò yìí ẹ fowó yín ẹ fi gbé èdè àti àṣà Yorùbá lárugẹ ẹ mọ̀ pé ìwọ̀nba bọ́wọ́ ikú bá ṣe mọ́ ní ṣe fi nàjú ìwọ̀nba agbára wa ní ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà fáwọn olùkópa ẹ̀yin náà lè bá wa fi kún kó di ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kan kò tí ì pọ̀ jù bákan náà bó bá jẹ́ pé oríṣiríṣi ẹ̀bùn lẹ lè fi fún wa ká máa fáwọn àlejò wa tó bá wá yóò jẹ́ kóríyá yóò sì jẹ́ ìwúrí fún wọn àwọn akópa míì wọn ò lè láǹfààní láti wá àtàwọn àtẹ̀yìn á lè jọ máa gbé èdè àti àṣà Yorùbá lárugẹ síwájú àti síwájú sí i. ẹ bá mi sọ̀rọ̀ lórí òǹkà WhatsApp yìí tó bá jókè òkun lẹ́wà ẹ lo àmì àròpọ̀ síwájú àmì àròpọ̀ 2 3 4 9 0 4 8 5 1 6 èjì ẹ̀sán ẹ̀ta ẹ̀fà èjì ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí ẹ kọ́kọ́ lo àmì àròpọ̀ 2 3 4 ẹ̀sán 0 4 8 5 1 ẹ̀sán ẹ̀ta ẹ̀fà èjì tàbí kẹ́kàn sí wa nítàkùn àgbáyé bí ẹ bá fẹ́ kópa lórí ètò yìí www.onidemedegameshow.com èdè àti àṣà Yorùbá ò ní parun mò ń padà bọ̀ ẹ̀já sẹ́mi múná ẹ ṣé pọ̀ ẹ kú kalẹ̀. àṣà ń wá ní èdè ń wá ní kó má gbọ́dọ̀ parun ẹ wá
gbọ́rọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ lórí ètò yóò ọ̀rọ̀ àgbọ̀nṣe òwe àṣàyàn ọ̀rọ̀ ń kọ́nà bẹ́ẹ̀ bá ṣe gbàdá wá lẹ́hùn máa jẹ̀bùn òun lọ ó yá onídèmódè tálákọ́ni tó lè gbẹ̀bùn wá bó bá láyà kó wá o. ẹ káàbọ̀ padà gbangba la ṣe gbangba bẹ́ẹ̀ sì wọ́n bá kú ìta gbangba lójúde ọba gan là á sìn sí àlejò wá sì wà lórí àpèrè ìmọ̀ àjọ ń gbé síwá gbé sọ̀hún àjọ ń gbà á síra wa àlejò wa jẹ́ ọ̀jẹ̀mí nínú èdè àti àṣà Yorùbá ní tó bá gba ìbéèrè 8 nínú 10 ẹ̀já kí wọ́n káyìn wọn ìyẹn túmọ̀ sí pé ayin apó ayin ọ̀sán ayin ọ̀run ayin ọ̀fà àṣìyìn òǹtàfà nípele kẹta yìí ìbéèrè 5 ní mbẹ́mbẹ́ mi ò rò pa nílò láti pàṣípò lọ́bọ̀lọ̀ bí ìṣe ká tẹ̀síwájú sánsan. ẹja tẹ̀síwájú. ọ̀dà ìbéèrè àkọ́kọ́ nípele yìí bí ò bá ní ọ̀rọ̀ tó o bá wá ti tú lójú ràn án ó túmọ̀ sí pé. nǹkan téèyàn bá wá ti ṣe é ṣe. ó ti ṣe é ṣe tó máa ló tú lójú ràn án. ó ti níyànjú ọ̀nà àbáyọ ti wà fún ó ti ṣe é ṣe. n bá wa sọ pé kò rí bẹ́ẹ̀ ńkọ́. ẹ já wo. ìdí ni wípé tú lójú ràn gangan kí là ń pè lójú ràn. ẹ ṣàtọkùn ó sì yé mi báyìí. tí wọ́n bá sọ pé ọ̀rọ̀ téèyàn bá wá ti tú lójú ràn ó túmọ̀ sí pé àkùdé ti débà kò ṣeé ṣe torí ojú ràn ni bóyá ojú ọgbẹ́ tí wọ́n rán tó wá ṣèèṣì tú tó búrẹ́kẹ́ ó ti padà sí ibi tí nǹkan ti ń bọ̀ ó ti wá gba kásẹ̀sẹ̀ tó wọ́n á máa wá àtúnṣe sí ó ti bí ẹni pé nǹkan ti bàjẹ́ ó ti dojúrú àìsàn wa máa wá àtúnṣe sí. káyọ̀sẹ̀ wa máa wá àtúnṣe sí. tó bá ti tú lójú ràn dandan ni kí wọ́n tó rán n téèyàn sì bá lọ bìkan tán ló tú lójú ràn ó túmọ̀ sí pé ọ̀rọ̀ ti kò bá bí tá a fẹ́ kó bá lọ kò bá bẹ́ẹ̀ lọ ó ti bẹ́yìn yọ so àtúnṣe lókù ká máa wá sí. lọ́dọ̀ tí ìtumọ̀ tó nínú. bẹ́ẹ̀ ni atọ́kùn. ṣùgbọ́n lọ́dọ̀ tèmi mo sọ wípé bó ṣe rí náà nù. tí o bá sọ pé ọ̀rọ̀ tú lójú ràn án ti dàrú pátápátá. ó ti dojúrú. padà sẹ́sẹ̀ àárọ̀ ó ti dojúrú. ọ̀dà ìbéèrè kejì. mo gbà. ẹ gbà. ẹ ṣe atọ́kùn. ẹ gbà. ẹ ti kọ́kọ́ fẹ́ sí tẹ́lẹ̀ ẹ ti kọ́kọ́ gbé gbági ṣùgbọ́n mo gbé rìn lójú ọ̀nà ó wá dá yín padà sójú ọ̀nà. mo mọ̀ lórí ẹ ṣe àdúpẹ́. ìbéèrè kejì tí Yorùbá bá ní fàábọ̀dí ó fàábọ̀dí. tí Yorùbá bá ní pé ó fàábọ̀dí ó túmọ̀ sí pé a fa nǹkan bá bẹ́ a gbàyàn mọ́ra a ràgàbó bóyá ó ṣeéṣe kẹ́ni ẹ ṣe nǹkan tí ò bójú mu eléyìí tó wá fi yẹ ká bá wí àwa fà mọ́ra a ràgàbó so a fà bọ̀dì a ràgàbó nǹkan nígbà míì ó túmọ̀ sí pé bóyá ẹni ẹ ṣe nǹkan tí ò dáa ó yẹ ká bá wí ṣùgbọ́n àbáwí àfàbábẹ́ láti káwọn èèyàn má bàa fìyà jẹ tàbí káwọn má bàa fún lẹ́san tó ṣe. ó sì tún ṣeé ṣe kó yẹ pé ẹni náà ṣe nǹkan tó dáa wọ́n sì tún fẹ́ fìyà jẹ àwa dáàbò ẹni pé èèyàn dáàbò bo nǹkan ni. fàábọ̀dé lédè Yorùbá gangan ní tó túmọ̀ sí torí pé bá a bá fẹ́ dáàbò bò yàn láàyè ọ̀tọ̀ ni o. ṣùgbọ́n tá a bá fàyàn bọ̀dì. nígbà téèyàn sọyàn dẹrú nígbà téèyàn sọyàn dọmẹ́yìn bí alátẹ̀lé lọ́jẹ́ bí ẹni tí ń gbé lọ́dọ̀ èèyàn fà á mọ́ra èèyàn fà á bọ̀dì. mo sọ náà pé tí a bá fa èèyàn mọ́ra tí. ẹni bí jìyà bá ń bọ̀ bóyá ó ṣe ń tọ́da bó ṣe ń tí ọ̀dà. mo fi àwọn èèyàn ṣe àwọn èèyàn láti ṣe àkàwé fà á bọ̀dì. ẹ gbìyànjú ni
ẹ gbìyànjú ni. ọ̀dà iṣẹ́ atọ́kùn. ẹ gbìyànjú ni ọ̀dà n bá fún yín tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti mú fún yín pé ẹ ṣí ọ̀dà ìbéèrè tọkàn ẹ parí òwe yìí bàbá ò tíì dé. bàbá ò tíì dé. bàbá ò tíì dé. mo fẹ́ lè sọ pé mi ìgbówó yìí rí. ẹ gbọ́ rí. bóyá tẹ bá sún mi síwájú ó ṣeé ṣe kí n. kó yé yín díẹ̀ sí. kó yé mi díẹ̀ sí. ṣùgbọ́n ẹ mọ̀ wípé àìgbọ́ fara wòkè kò sí fà kankan para. ẹ lè sún mi síwájú. àti pé òwe ò ní ọ̀nà míì tówe gbà wá bẹ́ẹ̀ bá ti pa òwe bólówó ṣe pòwe ẹ ti mú tọwọ́ ara yín ṣe nu. ẹ̀ pé òwe yìí kì í ṣe pàwọ́ la dálẹ̀ àwọn baba ńlá baba wa wọ́n ti pa. ẹja gbọ́dọ̀ àwọn ẹ̀ à ń kẹ́kọ̀ọ́ sí lójoojúmọ́ náà ni. ẹgbẹ́ kan kún. mo fẹ́rẹ̀ ń lójú bẹ́rẹ́kẹ́tẹ́ ẹgbẹ́ faramọ́. mo faramọ́. ọ̀dà ìdáhùn wàdà bàbá ò tíì dé ó sàn ju pé bàbá ti dé bàbá ò wúlò lọ bàbá ò jámọ́ nǹkan kan bàbá ò jẹ́ nǹkan kan. ẹ hàn pé Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé àgbàlagbà tí ń fọ́ níkà láì lówó lọ́wọ́ àkọ́ ajá ní gbó. bẹ́ẹ̀ni. wọ́n á ní olówó ló lóye wọ́n ìfòye lọ́ máa bèṣe ẹni tí wọ́n dá ọ̀rọ̀ dúró dè ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé tó bá dé ntí yóò mú ọ̀nà àbáyọ wá fún tẹ́ ẹ fẹ́ yanjú. bóyá sọ pé ẹja máa dáwó kan o ká lè fi ṣiṣẹ́ ìdílé o ká lè fi ṣiṣẹ́ ẹbí o àwọn àni ẹnìkan ọ̀mà tí ì dé òwò ní jẹ́ bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ni. kí wọ́n sọ pé bàbá ò tí ì dé ó sàn ju bàbá ti dé bàbá ò wúlò lọ. ọlọ́mọ sọ bàbá lásán. àṣẹ ìbéèrè kan tọ́pọ́n tún sún kàn. àlọ́ o. àlọ́. àlọ́ o. àlọ́. àwọn àgbààgbà mẹ́ta ń bára wọn gbé wọn ò sì finú hanra wọn kẹ́ni. àwọn àgbààgbà mẹ́ta ń bára wọn gbé. wọn ò sì fi àwọn mẹ́tẹ̀ẹ̀tọ̀ finú hanra wọn. ṣé kìí ṣe Haúsá. èmi ọmọ ẹ̀yin náà lẹ́wọ̀n bóyá òun ni àwọn nǹkan. torí pé Haúsá ni wọ́n jẹ́ ọmọ ìyá tí wọ́n jọ ń gbé tí wọ́n sì ra wọn sójú. èmi ọmọ. èmi náà sọ́nà ni. ẹ̀yin ni ẹ wàá mọ̀ bóyá Haúsá ni àbí ìsà Haúsá bí nǹkan mi bá wà bó bá jẹ́ pé kọ̀ lọ́nà lànà Haúsá ńkọ́ èmi ti fẹ́ mọ̀. jẹ́ mi ò má Haúsá. kí n jẹ́ kẹ́yìn ọmọ Haúsá. mo ti má Haúsá. Haúsá ni dáhùn yín. ṣe mọ̀ pé. ṣe é rántí àgbẹ́jù tí kán wèrè. èmi ò rántí. ẹ rántí àgbẹ́jù tí kán wèrè. àwọn bàbá wa máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ilẹ̀kùnlé ayé ibi méjì ní sísí. bẹ́ẹ̀ni bí ó bá sínú yóò sí ìta. bí ó bá rómú wá yóò rò gbà. mi kò bá sì jẹ tẹni tẹlómìn ni ó jẹ bọ́lọ̀ bá kádàrá pé kí n gbà pẹ̀lú ìdáhùn tí mo mú wá déédéé bọ́lọ̀ bá sì ní pé ìdáhùn tí mo mú wá kò gbójú ẹ̀ ní sòfin kàkọ́ sí náà ni. ṣùgbọ́n ṣé n tẹ́ ẹ múnu. ṣùgbọ́n Haúsá ni èmi mú. Haúsá lẹ mú. olùkópa mi ní agídí wọn láwùsá làwọn mú bó tiẹ̀ jẹ́ pé Haúsá náà sì ni. ẹ ṣe àtọkùn. ọ̀dà mi ò rò pé béèrè kankan tó ṣẹ́kù mọ́ ìbéèrè ti tàn bí ó kẹyọ kan ìbéèrè tó kàn yín nípele tá a wà yìí. ẹ parí òwe yìí àgbá ti ilẹ̀ òwe ni. àgbá ti ilẹ̀ àwọn òwe yín wá ṣe kọ̀ǹgbàkọ̀ǹgbà. ṣe kọ̀ǹgbàkọ̀ǹgbà ẹ̀yin náà ṣe kọ̀ǹgbàkọ̀ǹgbà. àgbá ti ilẹ̀. bẹ́ẹ̀ni. àgbá ti ilẹ̀ ibi tá a bá gbálẹ̀ tì sí náà là á padà sí. ó pàkàsọ. olùkópa mi ló pàkàsọ. ó pàkàsọ. àgbá ti ilẹ̀ ó pàkàsọ. ẹ pé kún. mo fẹ́rẹ́ lójú bẹ́rẹ́kẹ́tẹ́ pé faramọ́. mo faramọ́ atọ́kùn. àgbá ti ilẹ̀ ìdáhùn wàdà ní bíbá lè lé nù níbi bá gbálẹ̀ tì sẹ́nu ọ̀nà bá lè lé ọ̀fọ̀ ọ̀hún tá ń gbálẹ̀ yìí tì sí bíi ẹ kólẹ̀ tẹ́ gbá tì sẹ́nu ọ̀nà yìí sọ wá da kéèyàn máa tẹ́lẹ̀ lọ tẹ́lẹ̀ bọ̀ ẹ kó o. ṣẹ̀ṣẹ̀ àwọn mọ̀ pé kò le o ṣùgbọ́n nǹkan téèyàn bá mọ̀ ó ṣàgbẹ̀ ni ó ṣàgbẹ̀ ni àìdàgbà sí ní tàbá mọ̀. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo tún ti kẹ́kọ̀ọ́ sí mi lónìí.
ẹ jẹ́ kí n dúpẹ́ olórí àdá tán lọ́wọ́ yín ọpẹ́ olórí àdá rèrè àrè àkọ́kọ́ ni pé ẹ nífẹ̀ẹ́ láti wá kópa lórí ètò Onídèmọdé orí ọ̀fẹ́ ńlá ni ẹlẹ́ẹ̀kejì ni pé mo gbóṣùbà kárí láì fún yín nínú èdè Yorùbá àtàṣà Yorùbá akínní ẹ gbìyànjú gan a sọ ìbéèrè mélòó ni olùkópa wa gbà èèlò lẹ̀bùn owó tí wọ́n jẹ ṣùgbọ́n wọ́n sẹ̀mí mu náà tí n bá padà dé a wà á sọ a kà sí ètò ńlẹ̀ ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ kú kalẹ̀. àṣà ń wá ní èdè ń wá ní kó má gbọ́dọ̀ parun. ẹ wá gbọ́rọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ lórí ètò yóò ọ̀rọ̀ àgbọ̀nṣe òwe àṣàyàn ọ̀rọ̀ ń kọ́nà bẹ́ẹ̀ bá ṣe gbàdá wá lẹ́hùn máa jẹ́ ẹ̀bùn òun lọ. ó yá Onídèmọdé Onídèmọdé tálákọ́ni tó lè gbẹ̀bùn wá bó bá láyà kó wá o. gẹ́gẹ́ bí àṣà mi pé ká dúpẹ́ lọ́wọ́ eyín tó jẹ gúgúrú abọ́ kan bó bá rúkúta yóò gbìyànjú díẹ̀ ẹja dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ èèyàn ní owó bíi tá a wà lórí ètò yìí lónìí kò sí tí níbẹ̀rẹ̀ tí èyí lópin ní ìpele àkọ́kọ́ tó jẹ́ béèrè márùn-ún akópa wa gba márààrún eléyìí túmọ̀ sí ẹ̀bùn ẹgbẹ̀rún lọ́nà 50 náírà nípele kejì wọ́n gba mẹ́ta ìyẹn túmọ̀ sí ẹgbẹ̀rún lọ́nà 60 náírà ó ti di ẹgbẹ̀rún lọ́nà 100 nípele kẹta wọ́n gba béèrè méjì ẹgbẹ̀rún lọ́nà 60 náírà ìyẹn ti di papọ̀ mọ́ gbogbo ó di ẹgbẹ̀rún lọ́nà 100 náírà pẹ̀lú ògo Ọlọ́run bàbá ti ń ṣètò tán náà láàfọ̀n níwèé sọ̀wédowó èyí náà lórí ọ̀fẹ́ àtàǹfààní láti wá kópa lórí ètò yìí kì í ṣe nítorí owó tí ń bẹ ń bẹ tàbí nítorí ẹ̀bùn tí ń bẹ ń bẹ ṣùgbọ́n nítorí ìfẹ́ sí èdè àti àṣà wa ni kó má bàa parun lẹ́ẹ̀kan sí i mo kí gbogbo yín o ojú tẹ́ fi ń wà ò ní fọ́ ẹ rí i dájú pé bẹ́ẹ̀ ṣe ń wò ó bẹ́ẹ̀ ṣe ń gbádùn ẹ̀ ẹ bá wa pín kó dọ̀dọ̀ ẹlòmíín náà kí èdè àti àṣà wọ́n máa tàn sílẹ̀ káàkiri kárí nǹkan fílẹ̀ di àrọ́mọdọ́mọ wa ẹ má gbàgbé tẹ́ bá fẹ́ kópa ẹ já sọ̀rọ̀ lórí ìkànnì WhatsApp tó bá jẹ́ kí òkun lẹ wà ẹ tẹ àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀sán òdo 4 ẹ̀jọ 5 ọ̀kan ẹ̀sán ẹ̀ta 6 2 ẹ má gbàgbé ẹ lè polówó ọjà lórí ètò yìí ẹ lè ṣe onígbọ̀wọ́ abala kọ̀ọ̀kan ẹ sì lè ṣe onígbọ̀wọ́ gbogbo ètò ẹ lè fi ẹ̀bùn gbé wa lárugẹ ẹ lè fi owó gbé wa lárugẹ iná ò ní tán wo yín àná Olódùmarè ní fi ń sílẹ̀ àtàwọn àtẹ̀yìn kájọfà ikú dẹ́gbẹ̀rà Adéoyè Abẹ́fẹ́ ló kọ́ mi àkàndá ọ̀rọ̀ Awíkonko mọ̀ ń dágbére tí kúkọ́ tàrùn kọ́ ńgbà míì tààtúnjọ pàdé n ò ní gbọ́bi sí ẹ̀ ní gbọ́bi sí mi Onídèmọdé lẹ́tọ̀ ètò l'Onídèmọdé ẹ ṣé ó dàbọ̀ o. Awíkonko ní àkàndá ọ̀rọ̀ àkàndá ọ̀rọ̀ àkàndá ọ̀rọ̀ ìmọ̀ àṣà èdè ìjìnlẹ̀ ọ̀rọ̀ káwọn ayé fẹ́ kọ́ olóhùn ló lòun àkọsálẹ̀ lónìí ọ̀hún ẹ̀jẹ̀ àsọ fúnra wa. Onídèmọdé para eré ìdárayá Yorùbá ọ̀tá tó máa yòókù wọn ta òpè tí ó máa yòó sún sẹ́yìn Onídèmọdé para Onídèmọdé sẹ́yìn gbọ́ Yorùbá ó yàtọ̀ ẹ̀ má gbọ́ Yorùbá kí wọ́n ní túmọ̀ ìbéèrè yìí ó yá ẹ pé kẹ́jẹ̀ mú òwe lóríṣiríṣi ṣe lè túmọ̀ òwe ní Yorùbá heritage ó jẹ́ pé àṣà lẹ̀ wọn ò gbọ́dọ̀ parun ní ẹ̀wọ̀n àgbọ̀tàn ìtàn àgbọ́kọ́gbọ̀n lẹ̀ Yorùbá Awíkonko ní Onídèmọdé ìbéèrè àti ìdáhùn lórí gbogbo tó rọ̀ mọ́ àṣà Yorùbá pátápátá àníṣílẹ̀ tó kọ́ gbogbo ọmọ tó sọ lẹ́nu ló ṣàpòyàpọ̀ ẹ̀mọ́ tó ṣògbòdò ó dára ebi ká má gbàgbé àṣà Yorùbá Awíkonko ẹ̀wọ̀n láàdìsá láyà àdìsí mo bá wọ́n sí Awíkonko Onídèmọdé.